Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ńlá ìtẹ́ fún wa. Àdúpẹ́ nítorí pé ṣé nítorí pé àánú yín ò dúró láéláé. Bíbélì máa sọ bẹ́ẹ̀, ó ní ká fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe, nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Fún àánú yín lórí ayé wa, lórí ìdílé, lórí iṣẹ́, lórí ọmọ, lórí ọkọ, lórí aya, níbikíbi tí ẹ ń gbé, níbikíbi tí ẹ wà, fún àánú Ọlọ́run lórí ayé yín. Lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín níbikíbi tí ẹ ti ń gbóhùn mi yìí lórúkọ Jésù Kristi. Lónìí ẹ ó rí àánú ọ̀hún, ẹ ó tún rí gbà lórúkọ Jésù Kristi. Mo ní àdúrà ò ní ṣe tiyín tì. Ohun tá a mú yín tẹ́ máa fi tún padà yálé kiri lórúkọ Jésù Kristi kò ní dé bá yín. Ògo Ọlọ́run yóò farahàn o. Agbára wà láàyè Ọlọ́run lónìí yóò tún ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún fi ọpẹ́ fìyìn fún Ọlọ́run wa. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, nítorí pé ó ṣe, torí pé àánú rẹ̀ dúró láéláé lẹ́ẹ̀kan sí lórí ayé wa. Torí pé Ọlọ́run mú gbogbo wa dúró. Ọlọ́run mú wa dúró, òun láti ní láti rójú tààrà ààyè láti gbàdúrà. Ẹ̀rí, mo gbàdúrà, mo sì dúpẹ́ lọ́wọ́ yín náà. Mo tẹ́ kí n tún dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín náà lónìí torí pé ẹ tún ráàyè. Mo gbàdúrà òkùnkùn kò ní borí ayé yín lórúkọ Jésù Kristi. Mo retí yín ní August o. Àwọn kan tá a bá ti sọ̀rọ̀ tán fi ń pàdé mi nìyẹn. Èmi náà wá pinnu pé ẹ jẹ́ kí èmi náà máa lò láti pàdé àwọn èèyàn. Àpèmọ́ra ẹni là ń pè tèmi dire. That's why we are expecting you in August. Èmi náà sọ fún yín báyìí pé èmi náà retí ẹ̀yin náà o ní oṣù tí ó ń bọ̀ yìí. Oṣù tá a máa mú yìí ni o. Òní August lágbára Ọlọ́run tí a ó ṣe fire conference sí wa ní London àti ní Germany, ní Freiburg ní Germany. Mo ní ìgbàgbọ́ pé kinní kan sí rere tó ní agbára, something great, bẹ́ẹ̀ ni mo sọ fún yín yóò ṣẹlẹ̀. Ìdí ẹ̀ ni pé a ti gba iṣẹ́ ìránṣẹ́ nípa ẹ̀ pé kinní kan tó ní agbára yóò ṣẹlẹ̀ nínú ayé àwọn ènìyàn. Mo sì ní ìgbàgbọ́ pé ẹ̀yin tẹ́ ń gbóhùn mi ni ẹ̀yin náà lè máa tẹ́rí sí, tẹ́ máa gbọ́n rere lọ́wọ́ Ọlọ́run. A ti gba mẹ́sẹ̀jì pé àwọn ẹrù wo á rè dànù lórí àwọn kan. A ó kà yín kún àwọn wọ̀nyí lórúkọ Jésù. Nínú ayé àwọn kan, èmi náà sọ fún wa pé àṣírí òkùnkùn yóò tú nínú ayé ọ̀pọ̀lọpọ̀. Pátápátá yóò tú pátápátá. Gbogbo ibi tí òkùnkùn farapamọ́ sí fún ọdún pípẹ́, àwọn ọ̀rọ̀ tí ò yé èèyàn, àwọn ọ̀rọ̀ lékìrì tí ò yé èèyàn, Ọlọ́run ló wà tú àṣírí ẹ̀. Ọlọ́run sọ pé ọ̀pọ̀ ìgbèkùn ló máa já lórúkọ Jésù Kristi, ọ̀pọ̀ ìgbèkùn. Ẹ wo níwọ̀n bá ìgbà tó bá jẹ́ pé orúkọ Jésù yẹn nìkan lẹ́rọ̀ mọ́ ni o. Jẹ́ kí n tó fi yẹn kún o. Ẹ dákun mo bẹ̀ wá o. Orúkọ Jésù yẹn nìkan ni kẹ́ ẹ jẹ́ ká rọ̀ mọ́ lábẹ́ bó ti wù kórí. Pé mo ti ń gbàdúrà pé ẹ gbàgbé gbogbo orú nǹkan báwọn yẹn. Ọ̀nà orúkọ Jésù nìkan òun ló lè yanjú ìṣòro pátápátá fún yàn. Wọ́n tẹ̀yàn bá ti ṣe bẹ́ẹ̀, ó ń dákun ni. Wọ́n sọ pé wọ́n á bẹ̀ ṣe, bàbá kan á bẹ̀ ṣe. Ṣé bàbá òun ó ṣe tara ẹ̀? Ẹni tí ò ṣe ọ̀rọ̀ ara ẹ̀, Olúwa á bẹ̀ ṣe. Jésù nìkan ló lè ṣe. Nítorí náà ní on the 9th of August ní London, St. Luke's Church ní ìjọ yẹn, àwọn tí a bá jọ ṣe program last December ní Abrahamic Covenant, ibi tá a lò yẹn gangan náà ni. Address ẹ̀ lẹ́ ń wò lọ́wọ́ báyìí ní Hamilton Road. Ẹ máa rí code ẹ̀ níbẹ̀ nínú lójú screen ní lọ́wọ́ báyìí. Lẹ́yìn ìgbà yẹn náà, tó bá ti di on the 23rd àti on the 24th ní August yẹn, a wà ní ìlú Freiburg. Wọ́n sọ pé Baptist Church ni, torí nígbà tí wọ́n pe orúkọ yẹn, ẹ̀yin náà wò ẹ máa rí lórí screen lẹ́nìí. Nígbà tí wọ́n pe orúkọ yẹn gan, ẹ̀rọ Ọlọ́run bá mi. Ẹ̀rọ Ọlọ́run, eyín bíi méjì ló fẹ́ fò yọ. Kí a mọ ya tètè fọwọ́ di eyín mi nígbà tí wọ́n ní kí n pe orúkọ yẹn. Ẹ máa pè sí mi sà, mo ló yá my frangash wẹ̀wẹ̀wù. Méjì ti fẹ́ jábọ́, eyín méjì fẹ́ yọ ẹjọ́ kí la lè pè lóyìnbó. Wọ́n níbi Baptist Church ni. Address ẹ̀ náà ẹ máa rí. Torí ẹ̀ la ṣe ń gbé sí orí program sí wa ní
gbogbo ọjọ́ Wednesday ẹ̀yọ́ ẹ̀já wọnú àdúrà wa lọ ẹ̀já wọnú àdúrà wa lọ. Àmì òkùnkùn, àmì òkùnkùn, the mark of darkness, àmì òkùnkùn, àmì burúkú ni àmì òkùnkùn. Tẹ́ bá rántí ní ọ̀sẹ̀ tó kọjá mo ń tẹnumọ́ ọ̀rọ̀ kan yìí pé ó dáa kéèyàn máa gbàdúrà sẹ́yìn tó túmọ̀ sí pé kéèyàn máa padà sí ìbẹ̀rẹ̀ kó máa padà sí ìpínlẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó jẹ́ pé ẹlòmíì ògán ò tiẹ̀ mọ̀, òbí tó bí ẹlòmíì kò mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yẹn, àwa ń béèrè lọ́wọ́ òbí wa ẹ̀gbọ́n kí náà fẹ́ sọ. Ìgbà míì á máa rò pé màmá mi ò fẹ́ sọ fún mi ni, nígbà tó ń gan ò ní òye kò yé mọ́, kò tiẹ̀ mọ̀. Ẹ̀rí tẹ́ bá rántí ní ọ̀sẹ̀ kọjá mo lo àpẹẹrẹ ohun àánú tó tàṣẹ ṣe mo lo àpẹẹrẹ yẹn fún wa. Ẹjọ́ nǹkan tí wọ́n fẹ́ ṣe fún ìkókó ọmọ yẹn ṣé ìyá ẹ̀ mọ̀, ṣé bàbá ẹ̀ mọ̀, ṣé grandparent ẹ̀ máa mọ̀ tí àṣírí ò bá tú tọ́lọ́run bá ran ọmọ yẹn lọ́wọ́. Ẹ̀rí láti ọ̀sẹ̀ kọjá yẹn mo ti ní lọ́kàn pé tá bá gbàdúrà yẹn tán a gbàdúrà lórí àwọn àmì kan tó wà lára wa tó yẹ pé òkùnkùn ní àwọn àmì wọn yẹn a lè dẹ̀ lè fojú rí, àwọn ẹ̀mí òkùnkùn ló máa rí lára wa pé máàkì wà lára ẹni yìí. Ẹ̀rí òun ló ń fà tó fi jẹ́ kó dàbí pé àdúrà àwọn mi ò gbà. Mo ti ní lọ́kàn pé ṣé ta máa ṣe lónìí nìyẹn. Ẹ wò bọ́lọ̀ tún ṣe máa sáyẹ̀nsì ní mọ́mì kan náà ṣàbẹ̀rẹ̀ sí tẹnumọ́ nínú mẹ́sẹ̀ tán sẹ́ǹsì mi wọ́n audio message kí n jọ àmì òkùnkùn lórí ẹ̀ka iṣẹ́ lé lórí àmì òkùnkùn. wọ́n ní a ti ṣe rí nígbà COVID, èmi ò tiẹ̀ rántí. Èmi náà bẹ̀rẹ̀ sí wá ó gbà mí tó 4 hours kí n tó rí pé a máa ṣe ń tòótọ́ pé àmì òkùnkùn yẹn nì náà bẹ̀rẹ̀ sí analyze ṣùgbọ́n àní lè rin gbogbo ìrìn yẹn já lónìí. Èyí tó ṣe pàtàkì jùlọ tó jẹ́ pé a fẹ́ má lè rí kìrìsìtẹ́nì tí ò ti fara kóró nǹkan báwọn yẹn òun láṣìṣẹ́ lé lórí. Èyí tó jẹ́ pé èyí tó jẹ́ à ń kó kìrìsìtẹ́nì bá ṣe láǹsìn Ọlọ́run tó tá a tó ń fara kó àmì òkùnkùn yẹn òun gangan òun láṣìṣẹ́ lé lónìí. Tàbádẹ̀ wò tó tọ́ àwọn mélòó ní wa náà tá a jọ ń gbàdúrà ló wá láti ìdílé jẹ́ pé mímọ́ l'Olúwa ní ìdílé wa. Irọ́ dòní tilẹ̀ mọ́ lónìí. A sì rí àwọn kan lára wájú pé àwọn òbí ẹ̀ wọ́n sì ń yálé kiri dòní onítàṣí ń sọ̀rọ̀ ẹ̀ kásì wá sẹ̀ sọ bíi 30 years ago 40 years ago nígbà táyà ọ̀pọ̀lọpọ̀ wà lọ́dọ̀ tàbọ́mọdé. Ẹ̀rí eré abẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àdúrà wa. Ṣe rí àmì òkùnkùn ó wà lára wa o nígbà tí a bá ti ya ilé ẹni òkùnkùn bí tí mo fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ni. Tá a bá rí ẹnikẹ́ni tó pè rẹ̀ ní ọmọ Ọlọ́run tó ń lọ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n ní ìrìn àjò ayé ẹ̀ ó ti bá wọn yálé bàbá yẹ̀mí wò. Wọ́n ní bàbá kan wà níbí kan máa mú ẹ lọ́bẹ̀, wọ́n ní ìyá kan wà níbí kan mo ti máa mú ẹ lọ́bẹ̀, tàbí ọ̀nkú wa bí àgbà tá a lọ sílé tá a lọ fíléèjì wọ́n ti gbé jòǹbólé wa lọ́wọ́ ọbẹ̀ lọ́kàn wa ń kọ́ ṣùgbọ́n a ti tẹ́wọ́ gbà á. Àmì òkùnkùn tàbí má wọ́rì pásítọ̀ tó ní ló tún sọ yẹn má wọ́rì má ṣiṣẹ́ kan fún ẹ tó lágbára. Ó dàbí dáàdi yẹn onípásítọ̀ yẹn olóòrẹ́ òun ló ní kó ń pe àbá ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n má wọ́rì ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ṣáà pé wọ́n. Nǹkan tí bàbá yẹn kọ́ sọ pa tó piss wọn off èdè tán lónìí yẹn ni pé má wọ́rì má ṣiṣẹ́ kan fún ẹ tó ní agbára wo tó bá dé kóòtù báyìí bálabàlá ládájọ́ a máa ṣe tó bá yẹ kó dẹ̀ orí oṣooṣù ibẹ̀ ló máa kú sí. Wọ́n kéèsì yẹn ọdún 10 orí ẹ̀ náà máa wà kò ní lójú kò ní nídìí wọn ni wọ́n ní àwọn tó ń sọ rèé o mo ní bẹ́ẹ̀ ni. Ṣé rí àwọn ìyálékiri wọ̀nyí ó dàbí ìgbà tá a bá tọwọ́ bọ òfin àtọwọ́dọ́wọ́ tí Bíbélì ń sọ̀rọ̀ ẹ̀ ni. Àwọn òfin àtọwọ́dọ́wọ́ àwọn iṣẹ́ òkùnkùn tó yẹ pé research òkùnkùn ni kì í ṣe òfin láti ọ̀dọ̀ Ọlọ́run. Ṣé rí nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run náà ayé kìrìsìtẹ́nì kó dòkú kó dasán àwọ̀dà pé Ọlọ́run ò sí. Mark chapter 7 verse 13 òun ló sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ fún wa. Ó ní ẹ jẹ́ nǹkan lóyìnbó kẹ́lẹ́ lè rí pé interpretation tèmi fún òun ló wà lójú ọ̀nà. Ó ní making the word of God of no effect through tradition which you have handed down and many such things you do. Ó ní ẹ̀yin sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán nípa àgbékalẹ̀ ìṣẹ̀ṣe tí ẹ fi lélẹ̀ àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ tí ẹ̀yin ń ṣe ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ nǹkan tó jọ ní ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ní kinní kan ẹ̀gbọ́ ṣe ẹ̀yin ò tí ẹ̀ fi èsì ni
pé ẹ ṣe dá àwọn ọmọ yín padà sí ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ irú ètí àwọn dáàdì yín ẹ̀yọ̀ ẹ̀kọ́ táwọn dáàdì yín kọ́ yín ẹ ṣe má àwọn ọmọ yín lọ bẹ̀ ẹ̀kọ́ lẹ́sìn tá à ń lo ṣọ́ọ̀kì àti síléètì ẹ̀yọ̀ tá máa fi èédú kun síléètì wa kí ló tẹ́ fi má àwọn ọmọ yín lọ sí modern school. Ẹ wò pé tí ọ̀nà kan àtijọ́ bá wà tí ò bá da èèyàn fílẹ̀ ń wà míì ni wọ́n á ní ìṣẹ̀ṣe ni àgbà oníbẹ̀lẹ̀ sọ yẹn olóńṣe kí ni olóńsọ ọ̀rọ̀ Ọlọ́run olóńsọ di òkú ní ayé kìrìsìtẹ́nì ibi tá ti bẹ̀rẹ̀ nìyẹn á sọ fún Ọlọ́run gbogbo ìforíbalẹ̀ tí mo ti ṣe fún ẹ̀mí òkùnkùn tó ń fi àmì òkùnkùn sí mi lára Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù ibi tá àdúrà wà ń lọ nìyẹn. All allegiance I have pledged to the kingdom of darkness. All allegiance I have pledged to the kingdom of darkness that place its mark on me. Wash it with your blood. Kókó àdúrà yẹn nìyẹn. Pé Jésù tóun ló lè gbà wá gbogbo ìforíbalẹ̀ tí mo ti ṣe fún ẹ̀mí òkùnkùn tó ń fi àmì òkùnkùn sí mi lára. Jésù ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ìforíbalẹ̀ tí mo ti ṣe fún ẹ̀mí òkùnkùn tó fi àmì òkùnkùn sí mi lára Olúwa Jésù Kristi Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù nínú ayé mi Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù nínú ayé mi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù nínú ayé àwọn ọmọ mi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù nínú ayé aya mi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù ní ìdílé mi gbogbo ìforíbalẹ̀ tí mo ti ṣe fún ẹ̀mí òkùnkùn bàbá Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù Olúwa ẹ wẹ̀ dànù Olúwa ẹ wẹ̀ dànù gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa ẹ gbọ́ ibi tá a kà yẹn ni ó ní ẹ̀yin sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán ẹ gbọ́ ẹni tó bá sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán nínú ayé ẹ̀ tá la jìyà ẹ̀ àwọn ni o má jókòó tẹ́tẹ́rẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ pé èèyàn jókòó tẹ́tẹ́rẹ́ dìde lọ bí iṣẹ́ ni dìde jáde dìde rìn dìde lọ kíṣìn lọ dáná kí ló wá ń jẹ́ tẹ́tẹ́rẹ́ nígbà tí Bíbélì sọ pé jókòó tẹ́tẹ́rẹ́ ẹnìkan mo sọ báyìí fún láyé ọjọ́ yẹn ó ti pẹ́ báyìí ọ̀rọ̀ máa sọ fún wa mo ní àìmọ̀ èsì ọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń kó bá wa kìrìsìtẹ́nì jẹ́jẹ́ àmì ni mo ń ṣe tèmi o ọ̀rọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ yín á ká wọn lára ju ọ̀rọ̀ ara wọn lọ ibi tẹ́ ti máa mọ̀ nìyẹn ọ̀gbẹ́ni ó ti brilliant ju you are too brilliant láti máa gbé ìgbé ayé tó ń gbé yìí ó dẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ má jókòó tẹ́tẹ́rẹ́ mo dẹ̀ sọ mo ní ti bẹ́ẹ̀ ni kébì ṣe nìyẹn ó ní kí n jókòó tẹ́tẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn ṣọ́ọ̀kì ẹni yẹn débi pé kò mọ nǹkan tó máa fi fèsì rárá àtọ́ nígbà tó wá pẹ́ ó ń lọ bí ọ̀sẹ̀ bíi mẹ́ta bóyá inú wọn ti wá yọ ni wọ́n ní mo sọ̀rọ̀ kan ní ojú ẹ̀wọ̀n àwọn náà ń lọ ṣọ́ọ̀ṣì náà pé àwọn wá báíbù wọn tí wọn ò rí bí jẹ́ ibi tọ́nà sọ pé kéèyàn jókòó tẹ́tẹ́rẹ́ àmọ́ ló wà ń bẹ̀ múlẹ̀yìn lẹ̀ interpret ẹ̀ dáadáa ni gbọ́ rí bẹ́ẹ̀ tí ẹ̀ kárí ẹ̀ gbọ́ nínú àwọn olórin ni wọ́n ní dídúró èmi dúró de Olúwa nígbà tí sẹ́ẹ̀rẹ̀ ẹ̀rọ mi nígbà tí mo dúró tẹ́sẹ̀ ẹ̀rọ mi mo dẹ̀ jókòó máa jókòó tẹ́tẹ́rẹ́ dé ni nǹkan tí Bíbélì sọ nìyẹn wọ́n jù mí lọ ní èjì wọ́n dẹ̀ wà ń wò mí pé irú èèyàn wò lélẹ́yìí bọ́n ṣe fi mílẹ̀ sí tèmi nìyẹn bí mo ṣe bọ́ lọ́wọ́ wọn nìyẹn abẹ́rẹ́ àjọ lọ ṣọ́ọ̀ṣì kan náà ni ó ní wọn á mú mi jáde pé mo ti jókòó tẹ́tẹ́rẹ́ nǹkan tí Bíbélì kéré mi ṣe nìyẹn lónìí ń kọ́ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tòní ẹ jẹ́ àgbàdua ni ó ní ẹ̀yin sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán nípa àgbékalẹ̀ ìṣẹ̀ṣe tí ẹ fi lélẹ̀ àti ọ̀pọ̀ orú nǹkan bẹ́ẹ̀ tí ẹ̀yin ti ń ṣe àwọn orú nǹkan bẹ́ẹ̀ oríṣiríṣi tí ẹ ti dáwọ́lé á sọ fún Ọlọ́run Jésù Olúwa gbogbo àmì òkùnkùn nínú ayé mi tó sọ ọ̀rọ̀ Ọlọ́run dasán Jésù ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ dasán ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ come alive nínú ayé wa ká tó máa rí nǹkan gbà oh Lord all the marks of darkness in my life that make the word of God of no effect wash it with your blood Jésù Olúwa gbogbo àmì òkùnkùn nínú ayé mi gbogbo àmì òkùnkùn nínú ayé àwọn ọmọ mi gbogbo àmì òkùnkùn ìdílé mi tó wá sọ̀rọ̀ Ọlọ́run di yẹpẹrẹ nínú ayé wa tó sọ̀rọ̀ Ọlọ́run dasán tọ̀rọ̀ Ọlọ́run tiẹ̀ ṣiṣẹ́ Jésù
ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo àmì òkùnkùn nínú ayé mi tó sọ̀rọ̀ Ọlọ́run dasán lórúkọ Jésù Kristi. Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Jésù olùgbàlà, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Jésù olùgbàlà, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbogbo àmì òkùnkùn tó sọ̀rọ̀ Ọlọ́run di yẹpẹrẹ nínú ayé mi, tó sọ̀rọ̀ Ọlọ́run dasán báyìí ṣe máa gbà ni mo ṣe ń sọ yẹn, tó sọ̀rọ̀ Ọlọ́run dasán nínú ayé àwọn ọmọ mi. Ẹlòmíì ti gbàdúrà fáwọn ọmọ ẹ̀ títí orí kọ̀ náà ló já sí. Ẹlòmíì gbàdúrà fọ́kọ ẹ̀ títí ó dàbí pé etí ọkọ ẹ̀ ti di gbọ́n ni, kò tiẹ̀ ọ̀rọ̀ àdúrà yẹn ò tiẹ̀ ṣiṣẹ́. Ohun tó fà á ní àmì òkùnkùn ni ó sọ̀rọ̀ Ọlọ́run yóò sọ di asán ni. Ẹ bá kó ti bá bùjú bẹ́ẹ̀ lọ, àmì òkùnkùn wà níbẹ̀. Àmì òkùnkùn yẹn ni mo ní kẹ́ bẹ Ọlọ́run kó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù. Ó yẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa, ẹ̀yin ọmọ Ọlọ́run, mo sọ fún yín, mo ní àwọn àmì òkùnkùn yẹn ó lójú ìta máa ṣiṣẹ́ lé lórí lónìí. Èyí tó kan gbogbo Kìrìsìtẹ́nì ni gbogbo àmúlùmálà ìgbàgbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣe ta là ń sin Ọlọ́run. Ẹ rí, báwo ni ká ti sọ nípa agbẹ́rẹ́ àti tàtú? Báwo ni ká ti sọ nípa ṣẹ́rí tàtú yẹn kì í ṣe pé ó ṣe ẹ̀dáyé o. Ẹ gbà mo sọ fún yín o, tàtú yẹn ti wà. In fact, èmi gbọ́njú rí àmì lára grandma mi ni lẹ́yìn ọwọ́. Ǹjẹ́ kìí tẹ́ ṣe ìṣáná náà fi ṣe ń gbà yẹn tán sọ fún mi. Wọ́n á jó ìṣáná yẹn, wọ́n á jó bọ́ṣe wọ́n ṣò mí gan ni. Ọlọ́run ní mo tiẹ̀ wá fi mí ṣe experiment lọ́jọ́ yẹn. Bóyá tó kó mo kéré dáadáa ni. Mo rántí dáadáa, mo kéré ní èjì but mo rántí. A lọ dé lọ́dọ̀ wọn ni, mo wá ń wo ẹ̀yìn ọwọ́ wọn báyìí. Mo á rí i pé oríṣiríṣi design ló wà ń bẹ̀. Kí leléyìí? Àwọn ní ìdìrẹ̀mú ṣàná wa, àwọn àṣẹ lójú mi. Wọ́n ṣá ìṣáná yẹn, wọ́n á mú dání títí ìṣáná yẹn fi jó tán. Ṣé ẹ rí èyí dúdú yẹn? Òun náà kìbọ ẹ̀yìn ọwọ́ wọn lójú mi náà ṣe náà kìbọ. Wọ́n ṣe wá dáná sí ẹ̀yìn èédú yẹn, ó wá jó, ó wá jó wọ ara wọn. Wọ́n ní mẹ́tọ̀dù kan nìyẹn. Wọ́n ní mẹ́tọ̀dù míì wà pé ìjẹ́ máa ń dùn yẹn díẹ̀díẹ̀. Mo ní Ọlọ́run mi o. Tẹ́ ẹ bá dẹ̀ wo Bíbélì dáadáa, tẹ́ ẹ bá wo àwọn kinní wọ̀nyẹn, Bíbélì ti sọ̀rọ̀ nípa ẹ̀. Leviticus chapter 19 ní kẹ́jẹ́ ká lọ. Leviticus chapter 19 verse 28. Leviticus chapter 19 verse 28. Ó sọ clearly ni, you shall not make any cuttings on your flesh for the dead, nor tattoo. Ó sọ bẹ́ẹ̀. Not tattoo any marks on you. I am the Lord. Ó ní ẹ má ṣe torí òkú gé ibì kankan nínú ẹ̀yà ara yín. Ẹ kò sì gbọdọ̀ sín gbẹ́rẹ́ kankan. Èmi ni Olúwa. Ọlọ́run mi o. Ọlọ́run sọ̀rọ̀ yẹn tó tún sáìn sẹ́yìn ẹ̀. Ọlọ́run sì òun làwọn èèyàn wá kà sí lónìí. Tẹ́ ẹ bá wo tàtú lára ẹlòmíì, wọ́n sin wọn obìnrin tún sin sórí ọyàn. Níbi tí àwọn Sátánì ti gbàkóso pátápátá tán. Tó bá ẹ̀yin ní ìwádìí báyé ṣe dà lónìí pé ayé òkùnkùn rèé. Ẹ rí ni. Ẹ rí bí ìran ènìyàn ṣe ń ṣe rédè rádà ròdo. Olúkúlùkù kan bẹ̀rẹ̀ sí one design formulation fúnra ẹ̀, kò tiẹ̀ wá yí ẹnikẹ́ni mọ́. Ẹ rí. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé ṣe rí àwọn àmì òkùnkùn wọ̀nyí kì í ṣara ẹni tó sin sí ẹnìkan ló dé dúró. Ẹ mọ̀. From generation to generation ni. Tí àmì òkùnkùn bá ti wà lórí ẹnìkan tó ti jọ̀wọ́ ara ẹ̀, ìyẹn ni pé ó ti ta ìran ẹ̀ náà nìyẹn fún òkùnkùn. Àwọn bẹ́ẹ̀ ta gan kẹ̀kàn lé lórí igbá. Ó ti tàn. Àwọn nǹkan tó ń dààmú Kìrìsìtẹ́nì nìyẹn. Kì í ṣe pé bóyá àmàdúrà gbà tó. In fact, Kìrìsìtẹ́nì òde òní a fẹ́ gbàdúrà ju Daniel lọ. An average Christian of today ó gbàdúrà ju Daniel lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Síbẹ̀ nǹkan wọn àárín kankan bẹ́ẹ̀ ni àdúrà àwọn olódodo olóṣè agbára. Kí ló dàdúrà tí wọ́n wá ṣe agbára. I prophesy, I declare. Bá a ṣe ń prophesy tó tá à ń declare tó kí làárí mú bọ̀ ọjà. Ìyẹn ni concern tèmi. Ẹ rí. Tàbá ó béèrè dáadáa, mo ní generation ni. Nígbà tó lọ́n sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé òun á mú ẹ̀gàn Íjíbítì, òun á mú kúrò lára yín. Àwọn ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run bá sọ̀rọ̀ níbẹ̀ yẹn, wọn ò mọ ibi tán pè ní Íjíbítì, wọn ò gbé bẹ́ẹ̀ rí.
wọn ò lo èdè rí ní Íjíbítì. Àwọn tó báwo lọ́rọ̀ ṣe wá lò àwọn ẹ̀gàn Íjíbítì kó la àwọn ọmọ Ísírẹ́lì tí ò gbé Íjíbítì rí. Ìran àwọn baba ńlá wọn ẹ̀gàn yẹn ara wọn ló wà, àmì ara wọn ló wà, ó wá ń reflect lórí àwọn ọmọ wọn. A sọ fún Ọlọ́run gbogbo àmì òkùnkùn nípasẹ̀ gbẹ́rẹ́ tàbí àwòrán lára mi nínú ayé yìí, a pè ẹ̀jẹ̀ Jésù ẹ parẹ́ lórúkọ Jésù. Gbogbo àmì òkùnkùn nípasẹ̀ gbẹ́rẹ́ àti tattoo ni mo pè ní àwòrán bẹ́ẹ̀ yẹn. Gbogbo àmì nípasẹ̀ gbẹ́rẹ́ àti tattoo nínú ayé mi, ẹ̀jẹ̀ Jésù kò parẹ́. All marks of darkness through incisions and tattoos, marks of darkness through incisions and tattoos, that the blood of Jesus should wash it away. Bí tàdúrà yẹn máa dorí kọ nìyẹn. A sọ fún Ọlọ́run gbogbo àmì òkùnkùn nípasẹ̀ gbẹ́rẹ́, gbogbo àmì òkùnkùn nípasẹ̀ tattoo nínú ayé mi, tàbí ká pè ní àwòrán nínú ayé mi. A sọ fún Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù ó yẹ parẹ́, ẹ̀jẹ̀ Jésù ẹ pa àmì òkùnkùn rẹ́, ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo tún gbàdúrà gbogbo àmì òkùnkùn nípasẹ̀ gbẹ́rẹ́ àti tattoo nínú ayé mi, gbogbo gbẹ́rẹ́ àti àwòrán nínú ayé mi lórúkọ Jésù Kristi. Olúwa ẹ parẹ́, 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 Olúwa ẹ parẹ́ ní orúkọ Jésù, 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 Olúwa ẹ parẹ́. Jésù Ọlọ́run ayérayé, Olúwa ẹ parẹ́, Olúwa ẹ parẹ́, Olúwa ẹ parẹ́, Olúwa ẹ parẹ́, Olúwa ẹ parẹ́. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run ní àwọn ọ̀nà kan tó fi máa ń tú àwọn àṣírí kan nínú ayé wa, ṣùgbọ́n nítorí pé kò yé wa a kì í kà á sí, a kàn máa mójú kúrò ṣáá ni. Ó dẹ̀ àwọn ọmọ mi yẹn ni wọ́n á ní àwọn bẹ̀rẹ̀ sí láàlá. Wọ́n ní kí ni àlá yín? Wọ́n ní àlá yẹn wọ́n ṣà máa ń rí méjì yẹn. Méjì yẹn kò jọ olóńgbò, kò jọ ẹranko táwọn ò mọ̀. Wọ́n ní it's between cat and something. Wọ́n làwọn ti search íńtánẹ́ẹ̀tì títí pé àwọn ò rí picture olóńgbò táwọn máa ń rí gangan. Wọ́n ní kò yé wọn rárá. Àwọn aṣàgbàdua gbogbo ẹ̀mí olóńgbò ó yẹ jáde, gbogbo kinní kan olóńgbò lẹ́mìnà. Mo ní nídìí àti kọ́kọ́ gbàdúrà. Tẹ́ ẹ bá ní òye nǹkan tẹ́ ẹ ń gbàdúrà lé lórí, ṣe ló dàgbà tí èèyàn ní orí fífọ́ tí wọ́n á fún yàn ní oògùn kánsà. Mo ní jẹ́ pé kò bára mu bó ṣe jẹ́ bàdúrà ṣe ń ṣiṣẹ́ nìyẹn. Ẹ kọ́ máa mọ̀ kí ni kinní. Nígbà tá a bá mọ̀ tán àdúrà yọkàn tá a bá gbà báyìí tán o. Tó yẹ mo ṣe máa sọ wá kí sẹ́yìn pé ẹ ní sùúrù, ẹ má fi ìwà ń wára gbàdúrà bí ìgbà tí èèyàn ò ṣe nǹkan kan ni. Ẹ̀rí wọn ni àdúrà náà ní ṣá o, wọn làwọn ti ń gbà mú ẹ jẹ́ ká gbà lọ́nà míì. Oníbàwò ni mo sọ fún Ọlọ́run kó tú ẹtìlẹ̀ wádìí wò, ṣùgbọ́n kọ́lọ́n kó tú àṣírí yẹn. Kọ́lọ́n kó tú àṣírí àmì òkùnkùn nínú ayé yìí. Ní àmì òkùnkùn ni ẹ kàn ní kọ́lọ́n kó tú àṣírí ẹ̀ nínú ayé yìí. Wọ́n gbàdúrà o. Torí mo wá sọ mọ́rọ̀ mi tẹ́ bá gbàdúrà yẹn tán mo ní Ọlọ́run lè fi ìran ńlá kan hàn yín. Wọ́n parí àdúrà kò sí ìran ńlá. Lọ́wọ́ mẹ́sẹ̀jì mi mi ì máa rí ìran ńlá mo ní kò sí problem, as long as kì í ṣe mo fẹ́ fi ìran hàn yín, Ọlọ́run fẹ́ fi hàn yín, ẹ máa gbà náà lọ náà ni. Ọ̀sẹ̀ yẹn gangan tí ẹ ní rí àwọn ọmọ mi wọ́n àjọ ń sọ̀rọ̀. Wọ́n kàn ń sọ̀rọ̀ ni o, wọ́n kàn ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ṣáá ni o. Wọ́n kàn sọ pé wọ́n ní mọ́mí wọn ní báwo dẹ̀ ní everything, ṣé àlàáfíà ní gbogbo wọ́n ní àlàáfíà ní but alákan wá táwọn máa ń la tó kàn sáà wọn aláwo tó ní àwọn máa rí kíní kan ẹranko yàn bóyá ló ń gbò ní bóyá kíní kan nígbà mọ́mí wọn dákẹ́ lọ, wọ́n máa bẹ̀rẹ̀ sí describe ẹ̀. Wọ́n ní olóńgbò yẹn ìyàtọ̀ wà láàrin wọn àti olóńgbò ni pé orí ẹ̀ fẹ̀ ju olóńgbò lọ. Ó ní yes exactly bẹ́ẹ̀ ni. Mọ́mí wọn wá sọ ìtàn fún wọn. Wọ́n ní nígbà tí àwọn wà ní ilé ìwé, wọ́n ní wọ́n ń draw sí ara wọn, àwọn girls wọ́n draw sí ara wọn pẹ̀lú local tattoo yẹn náà fi ń draw. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní màmá tí wọ́n ń sin olóńgbò kan àwọn láìkẹ́ wọ́n ní bàbá mi draw olóńgbò tèmi. Wọ́n láwọn ò gbọ́rọ̀ yẹn rí, àṣé àmì yẹn wà ní itan mọ́mì wọn.
wọ́n làwọn ò rírí, àwọn ò tiẹ̀, àwọn ò rórí láyé. Wọ́n lò ní wọ́n á dárúkọ ẹni tó bá wọn ṣe. Àwọn ní kílẹ̀ bá débẹ̀ mọ́mì, àwọn nígbà yẹn wọ́n ní nǹkan tó ń lọ láàrin wọn nìyẹn. Àwọn làwọn gẹ̀ẹ́sì yẹn wọ́n tó bí 12 táwọn jọ ń rìn pọ̀, wọ́n ní nǹkan tó ń lọ láàrin wọn nìyẹn. Mo wá ní so ẹ̀mí òkun ti wà tipẹ́. Àwọn ọmọ skul àti wọ́n ti ń ṣe irú kan burúkú bẹ́ẹ̀ tipẹ́. Àwọn dẹ̀ ń ṣe tiwọn bíi fashion ní o, ṣùgbọ́n ìkan wà lára wọn tó initiate wọn. Wọ́n ní olóńgbò yẹn, wọ́n ní ìgbà tán máa dúró ẹ̀ tán orí ẹ̀ ti tóbi jù, so kò jọ olóńgbò tán, orí ẹ̀ tóbi jù. Ẹ̀rí bí àwọn ṣe wá táàmì yẹn tó sì ń ṣiṣẹ́ lára ọmọ tí àwọn dẹ̀ ti bímọ. Wọ́n bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ àwọn ọmọ wọn, ṣé ò lálàá? Àwọn àlálàá, ṣé ò tí ì lálàá? ò lálàá kíní kan náà. Bàtí wàá pọ́n náà mọ́ mi irú àláwo iṣẹ́ fẹ́ ká lálàá ni làwọn náà wá dákẹ́. Ẹ má ti sáwọn ọmọ yín o, ẹ jẹ́ kó mọ lọ́dọ̀ yín, ẹ má fàdúrà ràn wọ́n lọ́wọ́. Gbogbo àmì òkùnkùn nípasẹ̀ gbẹ́rẹ́ tàbí àwòrán nínú ayé mi lórúkọ Jésù Kristi, Olúwa ẹ fẹ̀jẹ̀ yín parẹ́. All marks of darkness through incisions and tattoo in my life, wash it away with your blood. Gbogbo àmì òkùnkùn nípasẹ̀ gbẹ́rẹ́ tàbí àwòrán nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, nínú ìdílé mi, lórúkọ Jésù Kristi, Olúwa ẹ fẹ̀jẹ̀ yín parẹ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo àmì gbẹ́rẹ́ tàbí tattoo nínú ayé mi, gbogbo àmì gbẹ́rẹ́ tàbí àwọn àwòrán míì nínú ayé mi, lórúkọ Jésù Kristi, Olúwa ẹ fẹ̀jẹ̀ yín parẹ́. Olúwa ẹ fẹ̀jẹ̀ yín parẹ́ nínú ìdílé mi, ẹ fẹ̀jẹ̀ yín parẹ́ ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú fún mi, ẹ fẹ̀jẹ̀ yín parẹ́. Olúwa ẹ fẹ̀jẹ̀ yín parẹ́. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, kí ni ká wá sọ nípa sàárà? Mo sọ fún yín, mo ní a ó kàn dúró lórí àwọn nǹkan kan tí mo mọ̀ pé kò sí kìrìsìtẹ́nì tí ò tí ì fẹ́ forí kóró nǹkan bẹ́ẹ̀. Sàárà. Ìgbà tí mo kọ́ gbọ́ pa láàrin àwọn kìrìsìtẹ́nì, ó ti lọ bí 15 years ago báyìí, tí mo kọ́ gbọ́ pa pé nínú àwọn ọmọ Ọlọ́run àwọn náà ń bá wọn ṣe. Ẹ̀rí arábìnrin yẹn ni ló ń sọ fún mi. Wọ́n lẹ́sẹ̀ àwọn tẹ̀fẹ́ fọ̀rọ̀ kan tó mi létí, mo ní kíni. Wọ́n ní àwọn lálàá ni, àwọn lálàá múlẹ̀ lálàá. Wọ́n ní yẹn kí lẹ wá aláwọ̀ lẹ wá lá. Wọ́n náà lálàá, wọ́n ní wọ́n rí màmá wọn. Ó kàn dájókòó, ó fọwọ́ lẹ́rán, ó dájókòó, ó fọwọ́ lẹ́rán. Kìrìsìtẹ́nì. Wọ́n ní kí àwọn dẹ̀ sọ fún pásítọ̀ wọn ẹ̀sà o, àwọn máa lálàá kan o, báyìí ló ṣe rí. Ẹ jọ̀ọ́ ẹ fetí sílẹ̀ o. Wọ́n láwọn ní báyìí ni àlá wọn ṣe rí. Wọ́n ní pásítọ̀ wọn wá sọ fún wọn pé inú màmá yín ò dùn nìyẹn, inú màmá yín ò dùn sí yín rárá nìyẹn. Kí la ṣe? Àwọn àsìkò wọn dáadáa ṣe gbàṣà wo. Kí ni ká wá ṣe báyìí? Wọ́n ní pásítọ̀ ní kàn lọ ṣe sàárà. Kàn ṣe oúnjẹ rẹpẹtẹ, kàn pín fún àwọn ènìyàn. Wọ́n ní pásítọ̀ yín ní kẹ́ lọ ṣe sàárà. Ó ní yẹn kí lẹ wá ṣe? Wọ́n náà pé àwọn àbúrò wọn jọ ni. Wọ́n náà ṣàwáṣe. Wọ́n ní kan tó jẹ́ káwọn wá fi lọ̀ mí gan ni pé àwọn ní àbúrò kan ọkùnrin ó takò lónìí láyé lónìí bá wa ṣe. Kìrìsìtẹ́nì làwọn náà pásítọ̀ ló ní ká ṣe. Mo lè ti wá síbẹ̀. Wọ́n ní wọ́n ti ṣe, ó ti ń lọ bí oṣù 6 àbí tán ti ṣe sẹ́yìn báyìí. Mo ní ayé o. Ẹ̀rù bá ń gbà tí wọ́n gbọ́ ayé o lẹ́nu mi, ayé o. Ìgbà tẹ́mi náà sọ pé ọ̀run o. Mo lè ṣe. Wọ́n ní sàárà, ìyá yín fọwọ́ lẹ́rán lójú àlá. Ta ló yẹ kó fọwọ́ lẹ́rán bí òṣòkú? Oh my God. Ọ̀rọ̀ yẹn máa bí ìgbà tó yẹ pé kí n wá ẹgbà kí n kọ́kọ́ na mọ́ mi yẹn ni. Mo ní oh God. Ẹ ká wo kí ni kan ní Exodus chapter 34 verse 15. Exodus chapter 34 verse 15. Bíi ní ẹ máa ṣọ́ra kí ẹ má ṣe bá àwọn ènìyàn tó ń gbé ilẹ̀ náà dá májẹ̀mú. Oh my God. Ẹ̀yin lè máa wọ́n pé ìgbà mo bá wọn dá májẹ̀mú, ìbò la jókòó sí tá a ti ń dá májẹ̀mú. Ó mà ṣe o. Ó wá tẹ̀síwájú ó ní nígbà tí wọ́n bá ń ṣe àgbèrè tọ̀ òrìṣà wọn, tí wọ́n sì rú ẹbọ sí wọn, wọn yóò pè yín, ẹ̀yin yóò sì jẹ ẹbọ wọn. Tí ẹ bá dẹ̀ ti bá wọn jẹ ẹbọ wọn, ẹ ti bá wọn dá májẹ̀mú òkùnkùn nìyẹn. Mo ní májẹ̀mú òkùnkùn ní, ẹ̀tàn àwọn ẹ̀mí òkùnkùn ní. Oh God. Ó dá jẹ́ kí n sọ̀rọ̀ létí yín. Bóyá ẹ tí gbọ́ lẹ́nu tèmi rí. Tẹ́ ẹ bá sùn, tẹ́ ẹ bá lálàá, tẹ́ ẹ rí ìyá yín tó ti kú, tàbí bàbá yín tó ti kú, tàbí grandparent yín tó ti kú, mo fi dá yín lójú pé kì í ṣàwọn lẹ̀ ń wò.
ẹ gbà mú ìsọ fún yín. Oh my God. Bíbélì tèmi sọ pé a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan, lẹ́yìn èyí ìdájọ́ ló kàn. Ṣùgbọ́n manipulation àwọn demons ni. Wọ́n ń fà yín díẹ̀díẹ̀ ni, ẹ má ṣe dàbí Mr. Adeniyan tó lòun lálàá pé dáàdì òun wá fún òun ní nọ́mbà tẹ́tẹ́, nọ́mbà bẹ́ẹ̀tì. Òun lo nọ́mbà yẹn láti ṣe bẹ́ẹ̀tì. Ó lòun jẹ 380,000 naira. Mo ní Mr. Adeniyan, mo ní demon ṣe wọnú ayé yín pátápátá. Wọ́n ní lọ́nà wo àwọn jẹ́, mo ní believe yín báyìí ni pé dáàdì yín tó ti kú òun ló wá bá yín tó like yín débẹ̀ ló fún yín nọ́mbà tí yín ti bá yín, mo yín bá yín sọ̀rọ̀. Mr. Adeniyan ò gbọ́ owó tán jẹ yẹn ó wà ní ojú wọn. Tí ẹ bá pàdé kí láti ń pè eku ṣọ́ọ̀ṣì, òkété inú ṣọ́ọ̀ṣì, wọ́n pé tó máa ń pè òkété ṣọ́ọ̀ṣì pé àwọn yẹn wọ́n poor, òkété ṣọ́ọ̀ṣì olówó ní lẹ́gbẹ̀ẹ́ máa yẹn níwájú Ọlọ́run àtẹ̀yìn. Tí ẹ ti bàjẹ́ kanlẹ̀ pátápátá débi pé àwọn rédíò transistor rédíò àtijọ́ òun nìkan ló lè afford tó fi ń play music. Ó tẹ̀ ti padà sílùú wọn báyìí tó ti lọ ń ṣe oh God. Tẹ bá ti fẹ́ dáko òun náà máa pè kó tiẹ̀ wá bọ́nú ẹ̀ mọ́. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Irọ́ pátápátá ni, má jẹ̀mú òkùnkùn ni. Gbogbo ìrúbọ òkùnkùn tí mo ti bá wọn jẹ tó sọ̀rọ̀ Ọlọ́run dasán nínú ayé mi, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbogbo ìrúbọ òkùnkùn tí mo ti bá wọn jẹ, jẹkújẹ sàrà oríṣiríṣi tẹ́lẹ̀ bá ti dé oúnjẹ báyọ̀ ní à ń ṣe nǹkan ni ó yẹ ẹ̀yin ọmọ kò tún dájẹ́ fúnra ẹ̀. ẹ̀yin ọmọ ẹ lọ wọ́ ọmọ ẹ̀ ṣókù, ó kọjá oúnjẹ ẹ̀. Ìbéèrè ní inú oúnjẹ fún inú fún oúnjẹ, lọ́jọ́ kan láwọn fòpin sí inú àtóúnjẹ. All sacrifice of darkness I have eaten that make the word of God of no effect in my life. Oh Lord, wash it with your blood. All sacrifice of darkness I have eaten that make the word of God of no effect in my life. Wash it with your blood. Gbogbo ìrúbọ òkùnkùn tí mo ti bá wọn jẹ, gbogbo ìrúbọ òkùnkùn tí àwọn ọmọ mi ti bá wọn jẹ, gbogbo ìrúbọ òkùnkùn tí a ti fún ìdílé mi jẹ tó wá sọ̀rọ̀ Ọlọ́run dasán nínú ayé wa, ní orúkọ Jésù kìí ṣe fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ìrúbọ òkùnkùn tí mo ti bá wọn jẹ, tí àwọn ọmọ mi ti bá wọn jẹ, tí wọ́n ti fún ìdílé mi jẹ, tí ò jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run tó kó wúlò nínú ìdílé mi tó sọ Ọlọ́run dasán, ní orúkọ Jésù Kristi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbogbo ìrúbọ òkùnkùn ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbogbo ìjẹkújẹ Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Lórúkọ Jésù ló ẹ ṣàánú fún wa, ní orúkọ Jésù ló ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa. Jẹ́ ká ràánú gbà, jẹ́ ká ràánú gbà, jẹ́ ká ràánú gbà, jẹ́ ká ràánú gbà, jẹ́ ká ràánú gbà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí n fi dá yín lójú pé àdúrà yóò gbọdọ̀ parí sí lónìí o. Mo bẹ̀ yín torí Ọlọ́run, àdúrà yóò gbọdọ̀ sọ pé àdúrà yìí ti tán lónìí. Ẹ máa tẹnu mọ́, ẹ dákun ẹ máa tẹ Ọlọ́run mi o, Ọlọ́run á fún yín ní okun láti tẹnu mọ́ lórúkọ Jésù. Torí gbà míì ó máa ń dá ń gbà míì kéèyàn tó máa ju àdúrà ńláńlá kó máa jù sáàrin àdúrà. Kì í ṣe sàrà nìkan o, ó ní kìrìsìtẹ́nì ti ń tọwọ́ bọ̀ o. Àwọn ọdún kọ́ invitation tán invite yín, afẹ́sọdún ìjẹ́ṣuwa, afẹ́sọdún Ògún, afẹ́sọdún ìlú kọ̀ọ̀kan ló ní ọdún tiẹ̀, afẹ́sọdún kìíní kan ọdọọdún la máa ń ṣe. Èrò máa ń pọ̀ níbẹ̀, ó máa ń dùn gan. Ó máa ṣe o. Nǹkan táwọn èrò dẹ̀ mọ̀ ní wípé kò sí àjọyọ̀ tá a gbé kalẹ̀ tí ò ní celebrant tiẹ̀. Ẹ understand? Mo ní kò sí àjọyọ̀ tá a gbé kalẹ̀ tí ò ní celebrant tiẹ̀. Ó wá kù sí intention celebrant yẹn. Mo rántí bàbá díẹ̀ ló kúrú kan wọ́n fẹ́ jábọ́ lẹ́nu mi. Àwọn ọmọ wọn máa bínú. Tí àwọn ọmọ wọn náà wà bẹ́ẹ̀ náà tí mo fẹ́ sọ yìí, àwọn ọmọ wọn náà jókòó lọ́jọ́ yẹn. Bàbá kan tó kú wọ́n sọ àṣírí kan jáde fún mi. Àwọn ọmọ méjì wà lórí ìjókòó, àwọn ọmọ méjèèjì wọn àdéjọ́ ń ṣe program. Kí ni bàbá sọ? Bàbá sọ àwọn experience wọn nínú ayé yìí, wọ́n kàn sọ fẹ́rẹ́. Wọ́n ní ìlú wọn, wọ́n ní ọdún kan wà bẹ́ẹ̀ náà dárúkọ ọdún yẹn, mí ní dárúkọ ìlú wọn náà dárúkọ ọdún yẹn. Wọ́n ní ọdọọdún kò síbi tí àwọn ọmọ ìlú wọn bá wà wọ́n máa ń wálé ni láti ṣọdún yẹn. Wọ́n ní ṣùgbọ́n àwọn èrò tó ń wá yẹn wọ́n ní wọn ò mọ̀ pé àwọn àgbààgbà kan wà ní ìlú tó jùlọ àwọn àgbà ìlú ni. Wọ́n ní àwọn àgbà ìlú yẹn wọn ò ju 11 lọ.
àwọn àgbààgbà ìlú wọn wọ́n ní wọn ò ju mọ́kànlá lọ, wọ́n láwọn ló mọ ìṣẹ̀ṣe ibi tí festival yẹn ibi tó ti ṣàn wá, ìṣẹ̀ṣe festival yẹn, orísun festival yẹn, wọ́n láwọn àgbààgbà yẹn ló mọ̀. Wọ́n ní grandpa wọ́n ní kan tó kú wà lára àwọn àgbààgbà yẹn, wọ́n máa ń replace wọn ni, pé àwọn ni wọn bá fi replace dáàdi wọn, ṣùgbọ́n láyé àwọn ti fàyè wọn fún Jésù. Wọ́n ní grandpa òun ló sọ fún pé wọn ò ju mọ́kànlá lọ. Ó wá sọ story origin. Wọ́n nígbà yẹn àwọn grandpa wọn yẹn wọ́n ń prepare àwọn sílẹ̀ láti replace wọn gbà yẹn ni, káwọn tó máa gbọ́n mọ́ wọn lọ pé àwọn ò ṣe o, kí dáàdi wọn tó tẹ́rí sí. Wọ́n ní ṣe mo rí àwọn àgbààgbà yẹn, ó ní nǹkan tí wọ́n fi àwọn ọdún yẹn ṣe, wọ́n kàn tẹ́rí sábẹ́ ọdún yẹn ni, wípé ibẹ̀ ni wọ́n ti ń lo ẹ̀mí ẹlẹ́mìí tí wọ́n fi ń ṣe tiwọn. Wọ́n ní grandpa wọn yẹn, wọ́n láwọn gbàgbọ́ nínú Guinness Book of Record. Wọ́n ní kò true. Wọ́n ní pé kí grandpa wọn tó kú ó lo 112 years láyé. Wọ́n ló dà pé ayé sú grandpa wọn náà ni, torí pé wọ́n ti wá ń sick gan. Wọ́n ní tí ìbá ṣe bẹ́ẹ̀ wọ́n láti pa àkùkọ lé wọn lórí ni. Àwọn gan ló sọ pé ẹ lọ wá nǹkan báyìí, ẹ lọ wá nǹkan báyìí, ẹ lọ wá nǹkan báyìí. Nígbà tán ṣe kíní yẹn tán fún wọn, wọ́n ní kò ju 20 hours later náà gbé pé bàbá ti kú. Wọ́n máa ra ẹ̀mí padà ni. Wọ́n tí iṣẹ́ kan bá le tán, tí ẹnìkan tó bá wà nídìí tó wẹ́ pé ó wúlò fún wọn, èyí tí ìbá fi kú inú ọdún yẹn ló ti máa ṣa àwọn tó máa lò. Yé mi o, mo láwọn ẹ̀dẹ̀ lọ ṣọdún. Mo ti ráyè irú nǹkan báwọn yẹn, ṣé mo ti ṣáàyè ẹ̀ tí ẹ̀ yọ. Ẹ bẹ Ọlọ́run báyìí, ọmọ Ọlọ́run, ẹ bẹ Ọlọ́run báyìí. Tó bá yà ẹ̀kúsẹ́ni mi, òun ò mọ bó ṣe wá rí pọ̀ndẹ̀ sin Ọlọ́run tó, kí ló ń sọ pọ̀ fi sin Ọlọ́run? Ó ń lọ ṣọ́ọ̀ṣì, kí ló fi sin Ọlọ́run? Ó ń gba àwẹ̀, tọ́mátà àwẹ̀ bá yọ, ó ń gbàdúrà, ó ń sàndà mẹ́wàá, ó ń sọ̀rọ̀. Ṣé yẹn náà ń pè ní pé èèyàn sin Ọlọ́run tó? Ṣé ìsìn Ọlọ́run nìkan ibi tó mọ nìyẹn? Gbogbo ìrúbọ òkùnkùn tí mo ti bá wọn jẹ tó sọ̀rọ̀ Ọlọ́run dasán nínú ayé mi, ẹ̀jẹ̀ Jésù Olúwa fi wẹ̀ dànù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo ìrúbọ òkùnkùn tí mo ti bá wọn jẹ, tí mo ti bá wọn lọ́wọ́ sí, tó sọ̀rọ̀ Ọlọ́run dasán nínú ayé mi, ẹ̀jẹ̀ Jésù Olúwa wẹ̀ dànù, ẹ̀jẹ̀ Jésù Olúwa wẹ̀ dànù, ẹ̀jẹ̀ Jésù Olúwa wẹ̀ dànù. Ẹ dákun ẹ gbàdúrà, ẹni tó kàn ló mọ̀ àṣírí yẹn. Téèyàn ò bá mọ̀ á máa rò bóyá nǹkan tí a ní small thing kọ́ o. Ibi tí àwọn ẹ̀mí òkun sán sápamọ́ sí nìyẹn. Ó yẹ já gbàdúrà gbogbo àmì òkùnkùn, gbogbo ìrúbọ òkùnkùn tí mo ti bá wọn jẹ, tí mo ti bá wọn lọ́wọ́ sí, lórúkọ mo má jẹ̀mú òkùnkùn tí mo ti bá wọn dá láìmọ̀, lórúkọ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Jésù Olúwa fi wẹ̀ dànù, ẹ̀jẹ̀ Jésù ẹ fi parẹ́, ẹ̀jẹ̀ Jésù ẹ fi parẹ́, ẹ̀jẹ̀ Jésù ẹ fi parẹ́. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ìwé Exodus chapter 34 verse 15 tí mo kà yẹn, mi mọ̀ bóyá ẹ listen sí dáadáa, mi mọ̀ bóyá ẹ rí nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ rí ń bẹ̀. Bíbélì ń sọ nípa májẹ̀mú yẹn ni mo fẹ́ ká fi gbàdúrà. Ó ní ká máa ṣọ́ra, ká máa bá àwọn ènìyàn tó ń gbé ilẹ̀ náà dá májẹ̀mú. Ó ní lest you make a covenant with the inhabitants of the land. Májẹ̀mú tẹ́ ẹ̀ jókòó bá wọn ṣe níbi kankan, ẹ ṣe lójú oorun, ẹ ṣe lójú àlá, ẹ kàn ṣe lójú àwẹ̀jẹ àti àwẹ̀mú tí Bíbélì sọ nìyẹn. Tó yẹ la ṣe sọ fún Ọlọ́run, á pe orúkọ Jésù Olúwa. Ẹ já mi gbà lónìí kúrò nínú májẹ̀mú àìmọ̀dí tí mo ti bá òkùnkùn dá. Gbogbo májẹ̀mú àìmọ̀dí tí mo bá òkùnkùn dá nípasẹ̀ oúnjẹ, Olúwa ẹ já mi gbà. Oh Lord, snatch me from the unknown covenant I have made with the darkness through what? Through food. Snatch my children from all unknown covenant I have made with the darkness through eating, through whining and dining. Jésù Olúwa, ẹ já mi gbà lónìí. Ẹ já àwọn ọmọ mi gbà lónìí. Olúwa ẹ já ìdílé mi gbà, já ọkọ mi gbà kúrò nínú gbogbo májẹ̀mú àìmọ̀dí tí mo ti bá òkùnkùn dá nípasẹ̀ oúnjẹ jíjẹ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa ẹ já mi gbà, Olúwa ẹ já mi gbà, Olúwa ẹ já mi gbà kúrò nínú májẹ̀mú àìmọ̀dí
tí mo bá ẹ̀mí òkùnkùn dá lórúkọ Jésù Kristi já àwọn ọmọ mi gbà kó nu májẹ̀mú òkùnkùn tí wọ́n bá ẹ̀mí òkùnkùn dá nípasẹ̀ jíjẹ mímu nípasẹ̀ àwẹ̀jẹ àwẹ̀mú Olúwa já mi gbà, Olúwa já mi gbà lọ́wọ́ májẹ̀mú òkùnkùn, lọ́wọ́ májẹ̀mú àìmọ̀dí, Olúwa já mi gbà, Olúwa já mi gbà lọ́wọ́ májẹ̀mú òkùnkùn, lọ́wọ́ májẹ̀mú àìmọ̀dí, Olúwa já mi gbà, Olúwa já àwọn ọmọ mi gbà lọ́wọ́ májẹ̀mú òkùnkùn, lọ́wọ́ májẹ̀mú àìmọ̀dí, Olúwa ṣàánú fún wa. Ẹ jẹ́ ká rí àánú gbà Ọlọ́run wa, ẹ jẹ́ ká rí àánú gbà Ọlọ́run wa, Olúwa jẹ́ ká rí àánú gbà Ọlọ́run wa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé Bíbélì sọ ìdí kan pàtàkì, ìdí òkìṣẹ́ ìdí àwọn ìdí òkìṣẹ́ ẹyọ kan, ṣùgbọ́n sọ ìdí kan pàtàkì tí Kristẹni òkè fi ń ṣe rere. One of the reasons why most Christians don't do well. Mo dẹ̀ tẹnumọ́ tó ọmọ Ọlọ́run ni mí ṣùgbọ́n nǹkan le àtijọ́ àti mo nira mo nírọ̀ o kò láíláí kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Something is wrong, kò possible. Ní kí ló bá fi ayé wa fún Jésù báyìí, àwọn situation kan wà, àwọn problem kan wà tó yẹ pé automatically ó ti solve torí pé a ti deal fún wọn láti ọ̀dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Máa ń gbọ́ máa ń yà mí lẹ́nu ni pé kí ni ń sọ yìí. Ẹgbọ́n kan tí wọ́n Acts of Apostles chapter 15 verse 29 sọ ni. Acts of Apostles chapter 15 verse 29 ẹgbọ́n kan tó sọ ni. Ó ní ẹ fà sẹ́yìn kúrò nínú ohun tí ó papọ̀ mọ́ òrìṣà. Tàbí kí n sọ lọ́nà báyìí. Now ó ní ẹ fà sẹ́yìn kúrò nínú ohun tí a pa bọ òrìṣà. Ó ní that you abstain from things offered to idol. Ohun tí tá a pa fi bọ òrìṣà. Ó ní ká ṣe kí ni o, ó ní ká fà sẹ́yìn kúrò níbẹ̀. So ó túmọ̀ sí pé ohunkóhun tí a fẹ́ jẹ sẹ́nu wa, tá a fẹ́ mu sí ẹnu wa, tí a ò mọ ìdí ẹ̀ bó ṣe come about, ká fà sẹ́yìn kúrò níbẹ̀. Mo gbàdúrà òṣì ní báyìí o. Mo ń ṣí mọ́mì kan níyè ní ọdún kan lọ́wọ́ ti pẹ́ gan báyìí. Mọ́mì yẹn ni irọ́ o, èmi á jẹ́ o, èmi á jẹun tó bá fẹ́ ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ o, màá fáwọn ọmọ mi jẹun tó bá fẹ́ ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀. Àwọn ọmọ tó ti jẹun látàárọ̀ wọ́n á jẹ́ ni o, wọ́n á jẹ́ ni bá ṣe jẹ́ Ṣàngó kàn jẹ́ ni. Ẹ wò èmi kan ò lè sọ̀rọ̀ mọ́ mo advice mo ya fi sápò múra ń bá tèmi lọ. Mo ń sòótọ́ fún yín tí mo ṣe gbàdúrà yẹn pé oṣù ní bá wa. Ó ní ẹ fà sẹ́yìn. Mo Acts of Apostles chapter 15 verse 29 Acts of Apostles látúntì kà yẹn o. Torí mo bá pásọ̀ kan sọ̀rọ̀ lọ́dún kan ní ó ní go and read kí ni ẹnìkan ní Old Testament nìyẹn, in the New Testament, in the First Timothy lọ́tí mo ní Bible study kọ́ là ń ṣe lé ní Ọlọ́run. Tó wá sọ̀rọ̀ ni mo fẹ́ sọ àwọn àṣírí kan fún yín nínú Bíbélì tó yẹ pé ó máa yà yín lẹ́nu. Eventually ṣá o, ó ń lọ bí ọdún 3 o kán tó gbà pẹ̀lú mi o. Mo rò bí wọ́n ti rí nǹkan kan ti rọ́pá sínú ayé wọn. Mo ń pe nọ́mbà yín yẹn kò lọ́ọ̀ mo ní èmi ò kò sí lọ́ọ̀, nọ́mbà yẹn ò sí lọ́ọ̀ mi mọ́. Wọ́n tẹ̀lé fún kọ́ọ̀lù mọ́, wọ́n ti blọ́ọ̀kù kọ́ọ̀lù lórí ẹ̀. Messages ní ẹ má bínú sá, kí ló ṣẹlẹ̀ náà ń sọ àlẹ́ mi ni mo á sọ sínú torí mi lè máa sọ condition wọn gbà yẹn tí n bá ń sọ bí ìgbà tí mo fi wọn ṣe ẹ̀yẹ ni. Mo á sọ sí mo ní ṣe bẹ́ẹ̀ kó ti Bible ń jọ yẹn nǹkan kó ti bi tẹ́ ẹ̀ mọ̀ àlàyé tí ò yé yín dáadáa kó ti èyí tó yé yín bẹ́ẹ̀ ṣiṣẹ́ lé lórí èyí tó yé wa là ń ká ẹ̀. Àwọn tó pé ó jinlẹ̀ tó pé nǹkan tí Bíbélì ń sọ bẹ́ẹ̀ wọ́n àdírẹ́sì nígbà tí Paul wọ́n àdírẹ́sì pastor. Now wọ́n á fi ń wé ẹjẹ́ àfihàn lẹ̀ ẹ̀rí. Ó ní ẹ fà sẹ́yìn kúrò nínú ohun tí a pa bọ òrìṣà àti nínú ẹ̀jẹ̀ àti nínú ohun ìlọ́lọ́rùn pa àti nínú àgbèrè. Ẹ máa gbọ́ ó ní bí ẹ̀yin bá pa ara yín mọ́ kúrò ẹ̀yin ò ṣe rere àlàáfíà fún yín. Wọ́n tún sáyìn sí nǹkan tí mo kà ọ̀rọ̀ àlàáfíà fún yín sí yẹn ni pé èmi sọ tèmi o nǹkan tí Paul ń ṣe nìyẹn. Mo ti sọ tèmi fún yín tẹ́ ẹ bá wá fẹ́ kẹ́ tẹ̀lé. Ó ní ká ń fà sẹ́yìn kò nù ohun tí a pa bọ òrìṣà, ká fà sẹ́yìn kò nù ẹ̀jẹ̀, ká fà sẹ́yìn kò nù ohun tá a bá lọ́lọ́rùn pa. Ohun tá a bá ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ ó là máa ṣe kí ni, ó là máa ṣe rere. Ṣé wá ti díẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ò fi ṣe rere nígbà jẹ́ pé bá a ṣe là ń sin Ọlọ́run à ń fi nǹkan òkùnkùn a tó fi ń kùn ẹ̀rí. A sọ fún Ọlọ́run gbogbo ìrúbọ òrìṣà tí mo ti bá wọn jẹ tí ò jẹ́ kí ìṣe rere mi dájú, Olúwa dáná sun. Ọlọ́run lè dáná sun, Ọlọ́run lè dáná sun kó nu ayé yín tó máa gbẹ dànù. Ọba àwọn ọba fúnra ẹ̀ ètò dáná sun igbó
tí iná dẹ̀ ń jó blabla báyìí tí igbó ò dẹ̀rùn ẹni kò lè ṣe ó lè ṣe bẹ́ẹ̀ dáadáa ọlọ́run lè jó pàǹtírí nínú ayé yín débi pé ayé yín ò dẹ̀ ní jóná pàǹtírí yẹn nìkan ló máa jóná ẹ̀ dẹ̀ wà lẹ́yìn àlàáfíà. All sacrificial food I have eaten that did not guarantee my well-being, Lord, destroyed by fire. All sacrificial food I have eaten that did not guarantee my well-being, you will now call the Lord to destroy it by fire. Gbogbo ìrúbọ òrìṣà tí mo ti bá wọn jẹ tí ò jẹ́ kí ìṣeré rẹ̀ mi dájú Olúwa ẹ dáná sun lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo ìrúbọ òrìṣà tí mo ti bá wọn jẹ lórúkọ Jésù Kristi tí wọn ò fà sẹ́yìn fún tí mo bá wọn lọ́wọ́ sí Ọlọ́run ayérayé mo bẹ̀bẹ̀ lónìí Olúwa ẹ dáná sun àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ kí ìṣeré rẹ̀ mi dájú Olúwa ẹ dáná sun gbogbo ups and down yìí á lọ òkè fún yìí á tún wálẹ̀ yìí lórúkọ Jésù Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ Olúwa ẹ gbà mí lọ́wọ́ wọn Olúwa ẹ wo ìgbàdúrà ẹ wo ẹtẹnumọ́ àdúrà yẹn ẹ gbà tìtara ẹ pe orúkọ Jésù orúkọ yẹn nìkan ló lè ṣàánú wa ẹ pe orúkọ Jésù kẹ́ gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo rántí dádì yẹn ni wọ́n sọ ìtàn kan fún mi ǹjẹ́ kò ti máa lọ bí ọdún méjì báyìí ó ti lọ bí ọdún méjì tó gbà yẹn la kó débi bẹ́ẹ̀ ni wọ́n lè ṣeun wọ́n lọ bí ọdún méjì báyìí wọ́n ló kù díẹ̀ kó pé 2 years ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ listen dáadáa ẹ wò wọ́n dádì yẹn ní ọ̀rẹ́ wọn òun ni àwọn jọ wá sí Nàìjíríà láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n wá ṣe wedding fún ọmọ ọ̀rẹ́ wọn yẹn fẹ́ ṣe wedding fún ọmọ ẹ̀ ló wá ní àwọn àjọ máa lọ ní o wọ́n láwọn tó mẹ́rin bẹ́ẹ̀ tàbọ̀tà àwọn ló súnmọ́ jù wọ́n ní kété tán parí wedding yẹn ó ní àwọn méjì náà àwọn mẹ́rin táwọn jọ wá lamẹ́ríkà yẹn tán ti padà torí ibi iṣẹ́ wọn tiẹ̀ fún ọ ní àyè rárá náà ti padà wọ́n ní ṣùgbọ́n ọ̀rẹ́ wọn yẹn ní àwọn ò tí ì gbọ́dọ̀ lọ pé ok wọ́n láwọn jọ wá ń cruise ní ṣe cruise ṣe lórúkọ Jésù Kristi orí omi láti ṣe cruise but cruise ilẹ̀ ló pọ̀ dáadáa rí wọ́n ní ọ̀rẹ́ wọn wá ní pé jẹ́ ká gbé màmá lọ sí ìyẹn pé màmá ọ̀rẹ́ wọn yẹn tán wá ṣe wedding ní Èkó wọ́n á fẹ́ dá wọn padà sí ìlú wọ́n ní ọ̀rẹ́ mi jẹ́ ká jọ lọ so àti máa ń bọ̀ kájọ kó àkọ́mìlì mi padà wọ́n gbé màmá o gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ láti kó ó dìlú wọn o wọ́n lọ drop màmá láyọ̀ àtàlàáfíà o rí wọ́n nígbà táwọn á débẹ̀ wọ́n á fẹ́ lọ kí ọ̀nkù wọn kan ṣẹ̀mọ̀ ó dẹ̀ jẹ́ dandan ẹni tó pé ó ti pẹ́ tí ó ti dé ìlú yẹn gbẹ̀yìn wọ́n lọ kí ọ̀nkù wọ́n lọ ṣọdún owó náà bẹ́ẹ̀ ẹgbàdádì inú ọ̀nkù wá dùn oníkan jókòó ó ní ẹ̀ lè lọ bẹ́ẹ̀ yẹn ẹ lè lọ bẹ́ẹ̀ yẹn ó yẹ ààbò tó dájú gbọ́dọ̀ wà lórí ẹ lè lọ bẹ́ẹ̀ ààbò tó dájú gbọ́dọ̀ wà ṣé ààbò sí lórí ẹ̀ òun ló wá láti yẹn ní Amẹ́ríkà tó wá ṣe wedding fọmọ ẹ̀ ṣé òun ló ń dáàbò bò lágbà tó ti kìrìsìtẹ́nì ò kí ń ronú jinlẹ̀ wọ́n ní kí á ní ẹ̀gbọ́n wọn yẹn ara owó tí ọ̀rẹ́ wọn fún ẹ̀gbọ́n wọn yẹn àwọn ṣáà ń wò wọ́n òun ló tọwọ́ bàpò ó yá ó ní kan lọ sáré ra adìyẹ wá lọ́dọ̀ ìyá aládìyẹ lẹ́gbẹ̀lé náà mú àkùkọ yẹn dé nígbà tó máa kọ yẹn dé ní bàbá yẹn ló kàn ó sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ ó jó ráńdì oníkóyè kí ọ̀rẹ́ yẹn kúnlẹ̀ ọ̀rẹ́ wọn náà wà ní ṣẹ́wọ́ sí wọn ní àwọn olùní kó máa wọ̀rí pé kó máa wọ̀rí àwọn tẹ̀ tí ń dọ́gbọ́n dìde bọ́ sẹ́nu torí pé wọ́n lé àwọn ìdílé fámìlì tàwọn ní Nàìjíríà wọn káwọn wà Nàìjíríà ṣe rí irony of life bẹ́yìn ẹ̀rí wọ́n ní àwọn kan wo bàbá yẹn báyìí ló kàn di ọrùn àkọ yẹn mú ló kàn lọ sódì ló kàn já ọrùn kó lórí lára adìyẹ wọ́n ẹ̀jẹ̀ wọn ṣe ṣòroṣòro báyìí wọ́n fi ń yí ọ̀rẹ́ wọn yẹn káwọn ń jó ráǹdì ọ̀rẹ́ wọn yẹn wọ́n ní ẹ̀rù bà wọ́n gan àmọ́ ní kí ló dé tẹ́lifí bà yẹn wọ́n làwọn sá jáde kí ló dé wọ́n ní láàárọ̀ ọjọ́ yẹn ní morning devotion táwọn ṣe wọ́n láwọn ní ìwé kan láti church tí wọ́n ti fi ń ṣe morning devotion wọ́n ní bible reference sí ọjọ́ yẹn Acts chapter 15 verse 29 tá a kà yẹn wọ́n lò ní morning devotion wọn láàárọ̀ yẹn tó sọ̀rọ̀ lórí ó ní ẹ fà sẹ́yìn kúrò nínú tí a pa bọ òrìṣà àti nínú ẹ̀jẹ̀ àti nínú ìlọ́lọ́run pa wọ́n ní ẹ̀rù bá wọ́n làwọn sá jáde intan ṣe dòní wọ́n làwọn mọ́ o wọ́n lè skisa wọ́n ní ọ̀rẹ́ wọn yẹn wọ́n ní dábàá ṣe ń sọ̀rọ̀ ó ń struggle burúkú ni
wọ́n ní in fact gan wọ́n tẹ̀ ti sọ pé àwọn tí ìlú Yorùbá ṣe é ṣe máa àwọn àkó ńbẹ wọ́n lẹ́nu tó jẹ́ pé àìmọye owó òun ló ti yá wọn tó ní káwọn má san padà mọ́ ló wá dẹni táwọn fún lówó fi jẹun. Wọ́n láwọn táwọn bá dẹ̀ sọ fún un pé ọ̀rẹ́ kí ni tó ṣe ń jọ yẹn wá Jésù rí kó lọ sí kan alẹ́ ní ó ti wá gùdù gan nú ẹ̀ gan sí á ti pè wọ́n nǹkan báyìí nǹkan ò lọ dáadé o wọ́n á tún béèrè owó lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀ ní sínú ìsìnrú lórúkọ Jésù Kristi á sọ fún Ọlọ́run gbogbo iṣẹ́ òkùnkùn tí wọn ò fà sẹ́yìn kúrò nínú rẹ̀ gbogbo iṣẹ́ òkùnkùn tó yẹ kí n fà sẹ́yìn tí mi ò fà sẹ́yìn all the work of darkness that I fail to abstain from that is causing setback for me. All the work of darkness that I ought to abstain from, that is causing setback for my life. Oh Lord, destroy it by fire. Gbogbo iṣẹ́ òkùnkùn tó yẹ kí n fà sẹ́yìn fún ṣùgbọ́n tí wọn ò fà sẹ́yìn fún wọn. Èyí tó wá mú ìfàsẹ́yìn bá èmi fúnra mi ní orúkọ Jésù Kristi Olúwa dáná sun ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo iṣẹ́ òkùnkùn tó yẹ kí n fà sẹ́yìn fún tí wọn ò fà sẹ́yìn fún lórúkọ Jésù Kristi Olúwa dáná sun tá a bá fà sẹ́yìn fún iṣẹ́ òkùnkùn á fà wá sẹ́yìn o tó yẹ mo ṣe ní ká sọ fún Ọlọ́run o gbogbo iṣẹ́ òkùnkùn tó yẹ kí n fà sẹ́yìn fún tí wọn ò fà sẹ́yìn fún tó wá ń fa ayé mi sẹ́yìn lórúkọ Jésù Olúwa dáná sun ní orúkọ Jésù Olúwa dáná sun iṣẹ́ òkùnkùn Olúwa dáná sun gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run a ò gbọ́dọ̀ gba àdúrà yìí ká má dárúkọ kinní kan ó wà very very important àti gbàrí àti pariwo ẹ̀rí ẹ jẹ́ ká tiẹ̀ kànú bíbélì ni màá sáré pé àwọn bíbélì kan màá sáré kà so ẹ listen carefully ẹ wò Genesis chapter 9 verse 4 torí àkókò wa ni o Genesis chapter 9 verse 4 bíbélì sọ pé ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ ẹran tòun tẹ̀jẹ̀ ẹ kò gbọ́dọ̀ jẹ ẹran tòun tẹ̀jẹ̀ rẹ̀ ṣé ẹ bẹ́ẹ̀ gbọ́ ni ẹ̀yin tẹ bá wo àwọn òyìnbó yẹn ẹran tẹ̀jẹ̀ làwọn ń jẹ ewu tó dẹ̀ wà níbẹ̀ ó ti pọ̀ jù. Leviticus chapter 3 verse 17 Leviticus chapter 3 verse 17 ó ní èyí jẹ́ ìlànà láíláí fún àwọn ìran tó ń bọ̀ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbé ẹ kò gbọ́dọ̀ jẹ ọ̀rá tàbí ẹ̀jẹ̀ ṣé ẹ gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ọ̀rá fat àti blood bíbí ni ẹ kò gbọ́dọ̀ jẹ kí ni implication ẹ̀ tá a bá wo Leviticus chapter 17 verse 14 implication ẹ̀ wà ń bẹ̀. Ó ní nítorí pé ẹ̀mí gbogbo ẹ̀dá ni ẹ̀jẹ̀ rẹ̀ torí náà ni mo fi kìlọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì pé wọn kò gbọdọ̀ jẹ ẹ̀jẹ̀ ohun abẹ̀mí kankan nítorí pé nínú ẹ̀jẹ̀ ohun abẹ̀mí wọ̀nyí ni àwọn ẹ̀mí wọn wà. Ó ní ẹnikẹ́ni tí ó bá jẹ ẹ́ ni a ó gé kúrò. Ṣé ti wá rí báyìí ibi kan tí àìsàn dálẹ̀ láyé àwọn àìsàn kan wà tó jẹ́ pé wọ́n pe àwọn àìsàn yẹn ní àìsàn tó ń pààyàn. Àwọn àìsàn yẹn tó bá ti dé bá èèyàn báyìí tí nǹkan tó dọ́tọ̀ bá ti sọ dárúkọ àìsàn yẹn sé tí èèyàn báyìí ikú ni the next thing. Wọ́n á ló ní cancer of the kidney kan ó ní nǹkan tó ń fà á nìyẹn o. Wọ́n á ní kidney yẹn ti fail. Àwọn nǹkan tá à ń jẹ wọ́n bí sọ pé tó bá ti jẹ́ ní ikú ló ń gbẹ̀yìn ọ̀ràn. Ẹ wo ẹja ká kíyè sára. Deuteronomy chapter 12 verse 23 náà ó ní ṣùgbọ́n Deuteronomy 12 verse 23 ó ní ṣùgbọ́n ẹ rí i dájú pé ẹ kò jẹ ẹ̀jẹ̀ wọn nítorí pé ẹ̀jẹ̀ ni ẹ̀mí ẹ kò sì gbọ́dọ̀ jẹ ẹ̀mí pọ̀ mọ́ ẹran ẹ má jẹ ẹ̀mí pọ̀ mọ́ tó tẹ́jẹ̀ bá ti wà lára ẹ ti jẹran mọ́ nìyẹn ẹ ti jẹran mẹ́mí. A sọ fún Ọlọ́run kíákíá Jésù Olúwa ẹ bá mi tún àgọ́ ara mi ṣe gbogbo àgọ́ ara tí àwọn ìjẹkújẹ yẹn tó ti bàjẹ́ ẹ bá mi tún àgọ́ ara mi ṣe ẹ ṣáà máa tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn ẹ má dákẹ́ ẹ bá mi tún àgọ́ ara mi ṣe ẹ bá mi tún àgọ́ ara mi ẹ sọ fún àwọn ẹ gbọ́wọ́lé àwọn ọmọ yín tẹ́ bá rí wọn nítòsí tẹ́ ẹ bá rí wọn tòsí ẹ sáré mú fọ́tò wọn kẹ́ gbàdúrà tàbí kẹ́ fi gbàgbọ́ gbọ́wọ́lé wọn nípa tẹ̀mí ó yá mo gbọ́wọ́lé àwọn ọmọ mi báyìí ẹ sọ fún Ọlọ́run mo gbọ́wọ́lé àwọn ọmọ mi báyìí Olúwa ẹ tún àgọ́ ara wọn ṣe nípa tààrà ẹ tún àgọ́ ara wọn ṣe ẹ tún àgọ́ ara wọn ṣe ó yẹ ẹ máa gbà ẹ máa tún àgọ́ ara wọn ṣe láti inú dé ta ó lọ repair my body from inside out ó lọ ẹ tún àgọ́ ara mi ṣe láti inú dé ta ó yẹ máa sọ bẹ́ẹ̀ ẹ má ọ̀rọ̀ yẹn ni kẹ́ máa tẹnu mọ́ o ọ̀rọ̀ yẹn nìkan ni òun náà ni àdúrà àánú wa àdúrà tí mo gbà fún yín tí mo pè òun ni àdúrà àánú wa ẹ má bínú èmi ni mo ní àdúrà àánú lónìí láti pè fún yín ẹ ní choice ju kẹ́kẹ́ gbàdúrà mo máa pè fún yín ni choice yín nìyẹn
olúwa tún àgọ́ ara mi ṣe, tún àgọ́ ara mi ṣe láti inú dé ta, tún àgọ́ ara mi ṣe láti inú dé ta, tún àgọ́ ara ọmọ mi ṣe láti inú dé ta. Ẹ máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Ọlọ́run máa tún àgọ́ ara ṣe o, á dá padà sí ọ̀tún. Ẹ̀yin ọwọ́ yín ló wá kù sí. Ẹ má padà láti jẹ ìjẹkújẹ mọ́. Gbogbo àwọn bíbélì ní ká má jẹ ẹ̀rí tàbádẹ́ jẹ́ àwọn àìsàn tí ò sínú ìwé á máa ṣẹlẹ̀. Ó yẹ tún àgọ́ ara mi ṣe, bàbá tún àgọ́ ara mi ṣe, ọlọ́run ẹ ṣàánú tún àgọ́ ara mi ṣe. Gbọ́ àdúrà Jésù Kristi olúwa wa. Ẹ wo láti òní lọ ẹ jẹ́ ká tẹra máa àdúrà yìí, ẹ má jẹ́ ká dákẹ́, ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ èyí tẹ́ fún wa lónìí láti gbàdúrà. Láti gbàdúrà àgbáyọrí. Jésù olú ẹ gbà ọpẹ́ wa, ọlọ́run àgbáyé olú ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà fún yín gbogbo àmì òkùnkùn. Ẹ̀jẹ̀ Jésù parẹ́ ní orúkọ Jésù. Gbogbo àmì òkùnkùn ẹ̀jẹ̀ Jésù parẹ́ ní orúkọ Jésù. Gbogbo àmì òkùnkùn ẹ̀jẹ̀ Jésù parẹ́ nínú ayé yín. Àṣírí òkùnkùn kò ní bò nínú ayé yín. Àṣírí òkùnkùn kò ní bò. Gbogbo àṣejẹ, gbogbo ìjẹkújẹ, ìmúkúmu, ohun tá a mọ̀ dí tá a ti bá wọn lọ́wọ́ sí ní orúkọ Jésù Kristi. Ọlọ́run fà yín yọ lórúkọ Jésù Kristi. Gbogbo májẹ̀mú àìmọ̀dí tá a ti tọrùn bọ̀, èyí tá a jogún kọ́, májẹ̀mú àìmọ̀dí tá a jogún lórúkọ Jésù Kristi. Ọlọ́run fà yín yọ lórúkọ Jésù Kristi. Mo ní àánú Ọlọ́run fà yín yọ ní orúkọ Jésù. Àánú Ọlọ́run fà ọmọ yín yọ ní orúkọ Jésù. Àánú Ọlọ́run fà ọkọ yín yọ ní orúkọ Jésù. Àánú Ọlọ́run fà aya yín yọ ní orúkọ Jésù. Àánú Ọlọ́run fà ìdílé yín yọ ní orúkọ Jésù Kristi. Ọkàn yín á balẹ̀, ògo Ọlọ́run yóò farahàn, agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Jẹ́ kí ló bẹ Jésù Kristi olúwa wa. Fẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ ti ẹ̀mí mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa ní orúkọ Jésù àti rí àánú Ọlọ́run gbà ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you. Oníṣẹ́ ìyanu ni Jésù. Bẹ́ẹ̀ ni o, oníṣẹ́ ìyanu tuntun dé. Aláràárẹ̀ sì ti gbára rẹ̀ dé. Fire conference ọdún yìí yóò tún dé tìyanu nínú ìpàdé ìsọjí ńlá méjì léraléra. Àkọ́kọ́ yóò wáyé ní ọjọ́ Friday ọjọ́ 9 nínú oṣù kẹjọ ní ọdún 2024 yìí ní gbọ̀ngàn ńlá ìjọ St. Luke's ní Hilmartin Road ní ìlú London pẹ̀lú àkòrí tó wípé ó di ìgbèkùn ní ìgbèkùn níbi tí gbogbo ìgbèkùn yóò ti já bí òwú ìránṣọ. Bàbá wa dọjọ́ Friday ọjọ́ 23 àti Saturday ọjọ́ 24 nínú oṣù kẹjọ bákan náà ní ọdún 2024 yìí Fire conference ó balẹ̀ gbà ní ìjọ Baptist ní ìlú Freiburg ní orílẹ̀-èdè Germany fún ìsọjí ọlọ́jọ́ méjì tó lágbára pẹ̀lú àkòrí tó wípé kìkì ọgbọ́n kìkì agbára níbi tí agbára àti ọgbọ́n Ọlọ́run yóò ti di mímọ̀ lójúkojú. Olùṣọ́ àgùntàn Sam Adeosun àti àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a ti yà sọ́tọ̀ lọ́lọ́run ó lò pẹ̀lú ìmísí ẹ̀mí mímọ́ tó níná nú. Ṣẹ́ẹ̀rí Fire conference ọdún yìí yóò dínà mọ́ àwọn agbára òkùnkùn lára yóò sì mú ìdààmú ayé rẹ̀ tán.